بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. بسم الله يقول الله فضيلة الشيخ الإمام البصيري أنغو. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله يقول الله fún gbogbo òkú mùmínì pátápátá àti àwọn àfáà wa. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillah qul huwallahu fún Bismillah lílá fi ìzájà àránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ojú tó ń wò wá àti ìjọba Global Dahiratu Dhikrlahi lillahi wallahu yasimuka minan nas.
بسم الله الرحمن الرحيم إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلاف إبريل ستاي وصيف فلعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من عوف. Akí Ọlọ́run àfihàn fún aláyé lọ́run òjíṣẹ́ ńlá anábíwa Muhammad ẹ̀dàkùn tí ṣe ó clear so ó dẹ̀ bold tó yẹ̀yẹn bá fẹ́ máa ṣe kíní ẹ dìde ẹ ṣe anything. Ọlọ́run àránṣẹ́ Ọlọ́run ọba kó máa bá gbogbo wa pátápátá. Akí gbogbo àwọn àfà àwọn ẹni Ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe kí gbogbo àwọn àfà tòótọ́ ní Suratu Yunus tọ́lọ́run bá ń sọ pé a'udhu billahi minash shaitani rajimi. Bismillahir rahmanir rahim. Inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun allazina amanu wa kanu yattaquna lahumul bushra fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimatillahi zalika huwal fawzul azim. Allahumma iftah lana ilma kitabaka wa sunnata nabiyyika zahiran wa batina وارزقنا العمل بهما بجائزتك المقدسة اللهم آمين. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشاهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Aya tá ń bá lọ ọ̀rọ̀ Ọlọ́run ọba tá ń bá lọ ní last week à ń sọ̀rọ̀ nípa Barzah. A sọ fún wa pé àyè tó ń jẹ́ Barzah another planet kan ní. Ẹni tó wá fẹ́ mọ nǹkan tó ń jẹ́ Barzah Al-Qur'an jẹ́ kó yé wa pé ẹni tí ò tí kú kò lè mọ nǹkan tó ń jẹ́ Barzah. Barzah ó wà lára nǹkan tó Ọlọ́run ọba sọ fún wa. Barzah ìmọ̀ alimul gaibi ni Ọlọ́run ọba nìkan ló mọ̀. Ẹni tó bá tún lè mọ̀mọ́ Barzah tó fẹ́ nímọ̀ nípa Barzah ó máa bọ́ sí Al-Qiyamah lọ́jọ́ náà. Al-Qiyamah Barzah ni Ọlọ́run bá ń sọ fún wa Quran chapter 2 tó ń sọ fún wa pé Alif Lam Mim zalikal kitabu la rayba fihi hudan lil muttaqina allazina yu'minuna bil ghaibi. Ààrí àlìjánà a máa gbàgbọ́ ara ilmul ghaibi ni. Ààrí iná, ààrí jahannama, ààrí náà Lazza, ààrí bìlìútàmọ́tì, ààrí jahimi. Àwọn iná bẹ́ẹ̀ ààrí wọn ààrá àlìjánà ààrí Barzah gbogbo òkú tó bá ti kú ibi tí wọ́n máa ń lọ àmọ́ bẹ́ẹ̀. Ara ilimul gaibi ni ìmọ̀ kọ̀ọ̀kan ni Ọlọ́run bá fi sọ fún wa pé àwọn tó nímọ̀ kọ̀ọ̀kan gangan òun gba àwọn onígbàgbọ́ òdodo àtàwọn tó gba ìmọ̀ kọ̀ọ̀kan gbọ́. Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run bá wá ń sọ fún wa àwọn èèyàn wá ń sọ fún wa pé ìmọ̀ kọ̀ọ̀kan ṣe bí tá bá ti kú á ti gbókù sínú sàárè. Kò rí bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ o. A treat ẹ̀ fún wa ní last week a sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní azabul qabri àti fitnatul qabri. Àwọn èèyàn máa ń pa pọ̀ wọ́n máa rò pé fitina àti azabu ìkànnì. Mo sọ fún wa pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Azabul qabri òun ni ìyanu sàárè. Fitnatul qabri òun ni bíi trial test. Gbogbo ẹ̀dá ló máa páàsì fitnatul qabri, gbogbo ẹ̀dá ló máa kọjá nínú fitnatul qabri. Tó bá wá páàsì fitnatul qabri tó bá kó páàsì ó máa lọ sí nahim. Àwọn tí ò bá nahimul qabri ló máa lọ tó bá kó ṣe dáadáa tó páàsì. Àwọn tí ò bá páàsì ni wọ́n máa lọ sí asabul qabri. Kó tó wá dì yẹn Ọlọ́run bá ń sọ fún wa ní Suratul Baqarah náà la fẹ́ lọ lónìí. Ó ní Allahu waliyul lazina amanu yukhrijuhum minaz zulmati ilan nur wallazina kafaru awliya'uhum taghut yukhrijunahum minan nuri ila zulmat ulaika ashabun nar hum fiha khalidun. Ọlọ́run ọba ló sọ fún wa báyìí pé Allahu waliyul lazina amanu. Ó yẹ kójú ti wá àfáà gbogbo ẹ̀yin tẹ́ ń wò pé lecture wa máa ń le tọ́pìkì tí yàn bá mú ló máa ń le. Ẹni tó bá ń ṣe tó jẹ́ tíṣà biology ẹ lè fi wé ẹni tó ń kọ́ geography
ẹni tó ń kọ́ geography ẹ̀ lè fi wé ẹni tó ń kọ́ physics, ẹni tó ń kọ́ physics ẹ̀ lè fi wé ẹni tó ń kọ́ chemistry. Bẹ́ẹ̀ ló ṣe rí tọ́pìkì tá a wà yìí. À ń sọ̀rọ̀ nípa pípa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run Ọba, à ń sọ̀rọ̀ nípa ẹbọ ṣíṣe, à ń sọ̀rọ̀ nípa nǹkan yíyẹ̀wò, à ń sọ̀rọ̀ nípa àwọn oògùn, à ń sọ̀rọ̀ nípa báwọn kan ṣe lẹ́jíìtì oògùn nínú ẹ̀sìn Islam, báwọn kan ṣe lẹ́jíìtì ká máa yẹ̀ nǹkan wò nínú ẹ̀sìn Islam. Ó gbọ́dọ̀ káyàn lára. Ọlọ́run bá fi sọ fún wa pé kí ni ó sọ fún Ànábì wa Muhammadu, ó ní yóò ayọ̀ rọ̀súlù baligi ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nasi inna Allaha la yahdil qawmal kafirina. Gbogbo tọ́pìkì pọ̀ nínú ẹ̀sìn. Ẹ̀rí pé Ọlọ́run Ọba tó bá ń sọ̀rọ̀ nínú àlùkùránì á sọ̀rọ̀ ẹ̀rín, á ṣe gbogbo ẹ̀. Àmọ́gbà tó jẹ́ ọ̀rọ̀ pé ká pa nǹkan pọ̀ mọ́hun Ọlọ́run Ọba bínú. Gbogbo ibi tọ́lọ́run Ọba bá ti ń sọ̀rọ̀ pé kí wọ́n fẹ́ pa nǹkan pọ̀ mọ́hun Ọlọ́run Ọba ó gbọ́dọ̀ bínú. Gbogbo àfáà tó bá fẹ́ rìn ní láyìn yẹn tó fẹ́ máa fi ṣe wáàsí fáwọn èèyàn kì í ṣe òun náà. Àmọ́ tó bá ṣe ń ka àyà Ọlọ́run Ọba yẹn ó máa ṣó nínú ẹ̀, kì í ṣe pé bóyá aburú àbáfin rude. Ẹ máa wo nǹkan tọ́lọ́run Ọba sọ nínú Suratul Baqara, Quran chapter 2 verse 257. Ó ní Allahu waliyyul ladzina amanu. Gbogbo àwọn àfáà pátápátá àwa èèyàn, kódà Kírísítánì gbà pé tó bá ti ń jẹ́ àfáà àmọ̀nú ni, onígbàgbọ́ òdodo ni, wàlíyì ni, ọ̀rẹ́ Ọlọ́run Ọba ni. Ọlọ́run bá sì sọ pé Allahu waliyyul ladzina amanu. Gbogbo àwọn àfáà, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo, gbogbo ẹ̀yin tẹ́ dúró ti àwọ Ọlọ́run Ọba, gbogbo ẹ̀yin tẹ́ kọjá inú àlà àwọ Ọlọ́run Ọba. Allahu waliyyul ladzina amanu. Àwa Ọlọ́run Ọba la máa ṣọ́ yín, àwa Ọlọ́run Ọba la máa gbára lé, àwa Ọlọ́run Ọba ọ̀dọ̀ àwa Ọlọ́run Ọba láti máa wá ràn lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe nítorí àwa Ọlọ́run Ọba ni, àwa Ọlọ́run Ọba lẹ máa fẹ̀yìntì. Ẹni tó bá ti jẹ́ àmọ̀nú, ẹni tó bá ti jẹ́ àfà, òun láyà yín sọ fún wa Allahu waliyyul ladzina amanu. Ẹni tó bá ti jẹ́ àfà ó ti fẹ̀yìntì Ọlọ́run Ọba, Ọlọ́run Ọba rẹ̀ ti dúró tì. Ó gbúdọ̀ jẹ́ àfà kó lọ máa fẹ̀yìntì oṣó, ó gbúdọ̀ jẹ́ àfà kó lọ máa fẹ̀yìntì àjẹ́, ó gbúdọ̀ jẹ́ àfà kó lọ máa fẹ̀yìntì àwọn ẹlẹ́bọ lóògùn, ó gbúdọ̀ jẹ́ àfáà kó lọ máa ṣe oògùn nǹkan tó gùn tó ń lani lóògùn. Bẹ́ẹ̀ ni Allahu waliyyul ladzina amanu. Tó bá bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ìwọ àfáà, Ọlọ́run Ọba ló máa pè fún wọn. Allahu waliyyul ladzina amanu. Táfà bá banú tí ìbànújẹ́ bá dé wá bá àfáà mọ̀ pé Ọlọ́run Ọba ló gbé ìbànújẹ́ ìwá. Ọlọ́run Ọba náà làáfáà máa fi fèsì ìṣòro náà. Allahu waliyyul ladzina amanu. Ọlọ́run Ọba ló sọ bẹ́ẹ̀ ayé àlùkùránì ní gbogbo àwọn onígbàgbọ́ òdodo àtàwọn ẹni Ọlọ́run Ọba. Èmi Ọlọ́run Ọba ni wọ́n máa ń gbára lé, ọ̀dọ̀ èmi Ọlọ́run Ọba ni wọ́n ti máa ń seek fún refugee, ọ̀dọ̀ èmi Ọlọ́run Ọba ni wọ́n ti máa ń wá ìṣọ́. Gbogbo àwọn tó bá gbára lé mi Ọlọ́run Ọba pátápátá yukhrijuhum mina zulmati ila nuri. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbà fáwọn Ọlọ́run Ọba, gbogbo ẹ̀yin tẹ́ kọjá inú àlà wa Ọlọ́run Ọba, gbogbo ẹ̀yin tẹ́ kọjá inú àlà òjíṣẹ́ tá a rán sí yín, yukhrijuhum mina zulmati ila nuri. Gbígbà fọ́lọ́run tẹ́ gbà fáwọn Ọlọ́run Ọba yukhrijuhum mina zulmati ila nuri. Ẹ máa ní gbogbo àwọn èérí, torí ẹ̀dá ènìyàn ni wá, àwọn èérí tó ń bẹ nínú ọkàn wa, aliwasuwasul anasi, àwọn nǹkan tó lè mú wa lọ ṣe àwọn ẹbọ, àwọn nǹkan tó lè mú wa kọjá àlà àwọn ẹni Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti gbára lọ́lọ́run Ọba, Ọlọ́run Ọba ní òun máa pure ọkàn ẹ̀, òun máa gbé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Wọn ò ní wà nínú òkùnkùn méjì ni. Òkùnkùn tọ́lọ́run sọ ń bẹ̀ zulmati ila nuri. Òun máa gbogbo àwọn tó bá jẹ́ ẹni Ọlọ́run tòótọ́, òun máa yọ wọ́n kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀. Ṣó dẹ̀ mọ̀ pé láyé tá a wà yìí náà, ìwọ tó ń ṣoògùn, àbí ìwọ tó fara tó ṣó, àbí ìwọ tó ń ṣàrú ẹ̀fù, àbí ìwọ tó wà nínú àwọn ẹgbẹ́ ayé pátápátá tó sì jẹ́ ní Ọlọ́run, àbí tó jẹ́ mùsùlùmí, kì í ṣọ̀rọ̀ àfáà nìkan. Gbogbo ẹ̀dá tó ti jẹ́ candidate Islam, tó ti pera ní mùsùlùmí, mùmíní, mùmínà, gbogbo wa pátápátá, tó bá ti lọ ń gbára lé nǹkan kan yàtọ̀ sọ́lọ́run Ọba, tó bá ti gbára lọ́lọ́run Ọba, wàá gbọ́ nǹkan tọ́lọ́run bá sọ ń bẹ̀. Tó bá dẹ̀ gbára lọ́lọ́run Ọba, òun lọ́lọ́run bá sọ pé òun máa yọ yín kúrò nínú òkùnkùn, máa fi yín lọ sínú ìmọ́lẹ̀. Òkùnkùn táyé yìí, òun á yọ yín kúrò ń bẹ̀. Òkùnkùn wà nínú sàárè. A sọ̀rọ̀ nípa fitinatul qabri àti asabul qabri, sulmatul qabri. Òkùnkùn wà nínú sàárè. Ìbáwọn ẹ̀dá kan ló máa wà nínú òkùnkùn bẹ̀. Ẹ understand? So gbogbo àwọn ẹ̀dá tó bá ti dúró tọ́lọ́run Ọba kò ní pass through òkùnkùn inú sàárè tó bá ti bọ́ sódì kejì, tó ti bọ́ sí barizal. Tó lẹ́yìn tó bá ti kú, sórí ìsàárè tí wọ́n gbókú sí yẹn, Al-Qur'ani ń jẹ́ kó yé wa pé sàárè tí wọ́n gbókú sí yẹn, ṣé mọ̀ pé tó kú bá ti kú, tí wọ́n ti wẹ̀ náà ti bá yọ sí lára,
alikọ́bùrù awwalu manazilil akhirah sàárè tẹ́wò yẹn ó dàbí pé kí nǹkan jẹ́ bí 100 sàárè yẹn ni ilé àkọ́kọ́ àbí ìrìn àjò àkọ́kọ́ àbí stẹ́ẹ̀pù àkọ́kọ́ àbí ìgbésẹ̀ àkọ́kọ́ àbí ibi tí tráyà àkọ́kọ́ tí wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ awwalu manazilin ó ti rí bẹ́ẹ̀ manazilin láwọn stage òun jẹ́ àkọ́kọ́ stage yá mo ti get it stage sàárè tó ń wò yẹn àkọ́kọ́ stage ló jẹ́ ẹ jẹ́ ká dúró tọ́lọ́wọ́n ọba àyà ìwà sọ fún wa pé yúkúrú ìjú mìíràn zolimati ìlà núrì kò sí bá ṣe sọ̀rọ̀ fìtínátùlì kọ́bùrì a sọ fún wa pé báwọn màláìka ṣe wá béèrè ọ̀rọ̀ bí yẹn ṣe máa ìbéèrè ọ̀rọ̀ táwọn màláìka wá béèrè kò mí nípo jẹ́yàn dáadáa kò mí nípo jẹ́yàn burúkú gbogbo ẹ̀dá pátápátá àti ṣéwù àti mùkádàmù gbogbo ẹ̀dá pátápátá ló máa pass through question yẹn ṣùgbọ́n tó bá ti páàsì ló máa wá bọ́ sí àyè kan ló máa wá bọ́ sí nahimul kọ́bùrì lè jẹ́ kó dìbò bẹ́ẹ̀ ló máa bọ́ sí nahimul kọ́bùrì yẹn ó ti bọ́ sí dáadáa nìyẹn sàárè yẹn awwal manazil al-akhirah ákírọ̀ yẹn a máa ń pè ní ọ̀run kì í ṣe ọ̀run ákírọ̀ yẹn barizahu náà ni you understand barizahu ló wà nínú sàárè kan jẹ́ first stage ni àwọn ẹ̀sáàmù tó máa pass ń bẹ̀ tó máa pass through ń bẹ̀ tó máa gbé wá bá ẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ẹ̀sáàmù yẹn ẹni tó bá ti pass nínú sàárè ó ti fi hàn pé ọjọ́ àlìkè àmà yawmal qiyamah day of judgment ọjọ́ ìnàró ó ti fi hàn pé ó ti ṣú ọ̀fun ẹni tó bá dà ti fẹ́ẹ̀lì nínú sàárè ó ti mọ̀ pé nígbà tó yẹ munkar àti nàkíní zero bẹ mara buka mọ́jìnúkà mọ́kìbìlàtúkà mara zunika ilé ń sọ láhàdìrí mímọ̀ mọ́dẹ̀lá wo ó ń wà láyé yẹn ó rò pé mọ́rọ̀ búkà mi wà ní lè sọ pé Allah ó ní lè sọ torí kìí ṣe mẹ́mórì ẹnu fẹ́ fi sọ ọlọ́run máa pa mẹ́mórì wá rí pé tó kú bá fẹ́ kú mẹ́mórì lọ́kọ́ máa kúrò ń bẹ̀ mẹ́mórì kọ́ ló máa hánsà mẹ́mórì ni mo fi ń sọ̀rọ̀ yìí mẹ́mórì la fi ń hánsà question mẹ́mórì ló fi ń lo ète mẹ́mórì ló fi ń ṣe mọ̀nàfìkì mẹ́mórì yẹn ò ní sí ń bẹ activities yẹn ló máa show ló máa hánsà fún ẹ bó bá ń ṣe activities nínú ayé ìtọ́ṣe ilá pẹ̀lú àbòsí wàláhì tí mú kára àfihàn kí ló bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ò ní rí ìgbọ̀kan sọ gbogbo ayé sì rí pé láìláìlá ló ṣe tó fi kú àwọn ò ní lè sọ ẹ bá yẹ kí ní ẹ ṣe ò ní lè sọ because do you know why ó ti pàbò sí wọn rẹ́kọ̀dù ẹ̀ sáyé mímọ́ ọmọ ní kíláàsì lọ́lọ́run ó ti dàbò sí so kò sẹ́ni tí ò ní kọjá nípa nínú òkùnkùn sàárè àmọ́ tó bá ti jẹ́ tọ́lọ́run ọba sàárè ò ní dúdú fún òun lọ́lọ́run bá ń sọ níbi yúkúrú ìjóhùn minan zulmati ila nur gbogbo àwọn tó bá jẹ́ kí ni tó bá ń ṣe tọ́lọ́run ọba wọ́n ń gbàwẹ̀ wọ́n ń lọ ájì wọ́n ṣàbòsí wọ́n ṣe oògùn wọ́n ṣe kéta wọ́n ṣe kéèrò wọ́n ṣe kéèsàn gbogbo orú àwọn bẹ́ẹ̀ láyé ilẹ̀ àníjẹ́kẹ̀mí wọ́n wà nínú òkùnkùn torí pé kí ni múmìnì ni wọ́n rántí ọlọ́run ọba láyà yẹn fi sọ fún apá allazina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ayé alìkùrìánì ni torí ọ̀rọ̀ alìkùrìánì ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba wà sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe dáadáa òun máa yọ yín kúrò nínú òkùnkùn máa fi yín sínú ìmọ́lẹ̀ ó tún lè lọ báyìí gbogbo ẹni tó bá dúró tọ ọlọ́run ọba tán yanyan ọlọ́run ọba ló máa ṣọ́ ọlọ́run ọba ló máa dúró tì ọlọ́run ọba ló máa gáìdì ẹ̀ òun ni pé inú ìmọ́lẹ̀ ló wà ẹni tó bá dúró tọ ọlọ́run ọba tán àyàfi tí ìdààmú tọ ọlọ́run ọba bá dédé wá bá ẹ̀yin èèyàn lè máa wò pé ayé ló sàfì àti ń gbúrú ẹ̀ tẹ́lẹ̀ àgbúrú ẹ̀ mọ́ kò pọ́pùlà mọ́ bí ti tẹ́lẹ̀ kò lówó mọ́ tó bá jẹ́ ni ọlọ́run ọba ni ọlọ́run ọba bóyá àdánwò ọlọ́run ọba gẹ́gẹ́ bóyá sọ fún ní Al-Qur'ani pé wàlànà búlú wà nẹ́kùn bí ṣe ń minal awfi wal juhi wà nẹ́kùsí minal amwali wal anfusi wa samarati wa bashiri sabirina allazina iza asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un gbogbo àwọn àdánwò kan wà ẹ má jẹ́ ká máa yọra wa àdánwò tọ́lọ́wọ́n bá máa dìdì wá bá àwọn tí ẹni tó nígbàgbọ́ òdodo kì í ṣe páyé ló ń ṣe ẹ understand àwọn tí ayé bá dìdì ọ̀tá sí tó bá jẹ́ ni ọlọ́run ọba ló máa dúró tì wọ́n ọlọ́run ọba ló máa gáìdì wọn kulla in yusibana illa man kataballahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun sọ pé jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀ lè ṣàbúrú kọ̀ọ̀kan fún wa o
ẹ lè pa wá rẹ o, ẹ lè rán wa lálẹ́ kí á mọ̀ òjijì o, ẹ lè sọ pé ká má jẹ èèyàn mọ́nú ayé o, ẹ lè sọ pé káyé wá parẹ́ o. Ọlọ́run ló ní kó sọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó wá sọ fún ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa innaka lahala khuluqin azim. Ànábì Muhammad ti pẹ́ tẹ́lẹ̀ gbogbo Al-Qur'ani tó kàn fi gba ọ̀dọ̀ ànábì torí títí wá ní. Ànábì ló yẹn sọ pé kí ni ìwọ ló ní kó sọ bẹ́ẹ̀ tó bá jó nígbàgbọ́ òdodo. Kul lan yusibana ẹ̀yin wèrè babaláwo tẹ́ndẹ̀ àwọn àfáà láàmú, ẹ̀yin wèrè àfáà tẹ́ndẹ̀ ara yín láàmú, ẹ̀yin àfáà ṣéwù, ẹ̀yin oṣó ni ẹ̀yin àjẹ́ ni àwọn èèyàn kéèyàn nínú ayé ni. Kul lan yusibana jẹ́ kí wọ́n mọ̀ pé kí ni illa man kataba ẹ̀ lè ṣe nǹkan kan fún wa illa man kataba Allahu lana àyàfi nǹkan tọ́nà ti kọ sílẹ̀ fún wa. Huwa maulana òun ló máa dáàbò bò wá wa ala Allahi falyatawakkalul mu'minun. Dájúdájú ẹ̀yin oníwàgbọ́ òdodo Ọlọ́run ní kẹ́ gbára tì. Ẹ ti understand? Ayà yẹn wá ń tẹ̀síwájú bẹ́ẹ̀. Ṣẹ́dẹ̀ mọ̀ pé síwájú ká tó wọnú after tó bá gbòkú sínú ilẹ̀, ìyẹn ń jẹ́ èméjì láàrin àwọn scholars kó tó dọ̀rọ̀ fitnatul qabr, kó tó dọ̀rọ̀ munkar àti nakir. Ẹ mọ̀ pé ilẹ̀ fún ara ẹ máa ń wẹ́kọ̀mọ̀ ẹ̀dá, bẹ̀tẹ̀ apá kan nínú àwọn scholars jẹ́ ká mọ̀ pé ilẹ̀ tó ń wẹ́kọ̀mọ̀ ẹ̀dá yẹn ló ọkọ̀ máa ń ṣíwájú bókù bá kọ́ ṣe láǹdì sínú sàárè. Tó kù bá láǹdì sínú sàárè, ilẹ̀ yẹn ní dumtul qabri, understand? Ìfúnpinpin ilẹ̀, wẹ́kọ̀mù ilẹ̀ fún òkú tó bá ṣe gbé sílẹ̀. Sórí yẹn náà gbogbo òkú pátápátá, gbogbo ẹ̀dá ó jẹ́ ní ire ó jẹ́ ní ibú ló máa pàṣẹ ìfúnpinpin ilẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ire ó kàn máa wá ní kó má dà pé kò má kẹ̀, ó máa má kẹ̀ fẹ́ dá nǹkan tọ́nà ti sọ nìyẹn. Ilẹ̀ yẹn máa fún wọn lẹ́ẹ̀kan náà rẹ̀ tún expand padà, ó tún ṣe dáadáa lọ nìyẹn, ohun enjoy lọ. Tó bá wá jẹ́ pé èèyàn burúkú ni ló máa fún pinpin, ló máa kọ́ wẹ́kọ̀mù ẹ̀ pẹ̀lú ìfúnpinpin náà. Ẹ̀yin náà wò kí ni wọ̀nyẹn dẹ́pọ̀. À ń sọ̀rọ̀ nípa azabul qabri, ìyanu sàárè, àti sọ̀rọ̀ fitnatul qabri. Fitnatul qabri ló lọ sọ́ndà àwọn munkar àti nakir. Dumtul qabri fúnra ara ẹ̀ gangan ní ilẹ̀ bó ṣe fẹ́ wẹ́kọ̀mù òkú. Lẹ́yìn yẹn ló jẹ́ wá kọ́ zulmatul qabri, òkùnkùn inú sàárè. Ẹ wo orin tá máa rìn tá bá kú tán. Kò tí ìdọjọ́ àlìkìyámà, a ṣe ń sọ̀rọ̀ nípa bàrẹ́sà, a ṣe ń sọ̀rọ̀ inú sàárè. Ìrìn àjò sì pọ̀. Àfáà nítorí kí n tọ̀ wílù wà sẹ́ ìdí nǹkan lílù wà á mú iṣẹ́ kìlù fàákẹ́ ifá àti ìsàlẹ̀ àbí. Tó fi sọ fún wa pé àfílímọ̀ ò ti rọ́ ibùn ayájí máa lò ọ̀ka ibùn lima láhàṣà ibùn làhún fílkọ̀sálì. Tí máa ṣe mistake. Gbogbo ẹ̀dá pátápátá ló máa tọ́ ikú wò, kúlù nafsin saikatul maut, kò sọ́gbọ́n. Barizahu ni gbogbo yín wà. Barizahu yẹn kì í ṣe pé kò fẹ́ lọ wà ń bẹ̀ lásán. Àtà ìṣe adáhùnmùlì mọ́ọ̀tù qala rabbi irji'uni la'alli a'malu salihan fima taraktu kalaha inna akalimatu huwa qailuha wa min wara'ihim barizahu. Ó ti gẹ́tẹ̀ gbogbo ọ̀rọ̀ pé inú sàárè yẹn tó bá ti wá wà ní sàárè wà máa gbóhùn àwọn èèyàn tó wá sí ẹ́, wà máa gbóhùn bàtà, wà máa lọ sí kinní kan àwọn mùkárà àti nàkírì. Barizahu ni ìjọ tí ọba ti dákẹ́ báyìí bó ṣe ń dákẹ́ pàm ó ti bọ́ sí Barizahu, ó ti bọ́ sí planeti Barizahu. Gbogbo àwọn azabili kọ́búrì kinní kan kọ́búrì tá ń sọ inú Barizahu nìyẹn wà. Ẹ ti understand? Ẹ rí i pé Barizahu tàbí sọ ìtẹ́ni tí ìgbà tó lọ́n fẹ́ tí àsàrà ìlú fíṣítì Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam tó fẹ́ gbẹ̀mí ẹ̀ torí kò sáà tí ò ní kú. Ànábì kú, kí ni nǹkan tí wọ́n ń dè mọ́ra? Kí láyé tó wà máa ń yà? Ànábì ẹ̀gẹ́tẹ̀ Habibullaha, ààyò Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, olólùfẹ́ Ọlọ́run, ó kú 63 èjì. Ẹ̀bẹ̀ ara Ànábì tó lé 900 950, Ànábì 63 ó kú. Kí wá là ń wá kiri? Ẹ ká ṣe dáadáa. Ẹ wo bó ṣe jẹ́ prọfẹ̀tì tó, ẹ wo bó bọ́lọ̀ ṣe nífẹ̀ẹ́ tó, ó fìlì ẹ̀ nígbà tásàrà ìlú ti dé tí ó ti fẹ́ máa pàfọ́ọ̀mù. Ó dẹ̀ bẹ ní inú yàrá Aisha, ìyálawa Aisha, ó wà nínú rúmù ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sweat látorí. Ó ti rí ìwọ tó nábì, tó kì í ṣàfà original, tó kì í ṣe mùsùlùmí òdodo, tó ń ṣe rárá nínú ẹ̀sìn,
ànábì gangan tọ́lọ́run ti torí ẹ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ nìyẹn o tọ́lọ́run nífẹ̀ẹ́ nìyẹn ó fìlẹ̀ nígbà tó sàrà ìlú dé malakili mọ́ọ̀tì ó bẹ̀rẹ̀ sí ní laagun látòrí ó wá mú àǹkì bí àǹkì báyìí ó wá ń fi sómi ó fi nu ojú ẹ̀ ó wá ń sọ pé la ilaha illallah la ilaha illallah Allah inna lil mauti sakarat ó gbọ́ ẹni tó kú bá fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ ẹ máa wí kìíní ọlọ́dẹ ẹ̀kọ́ yìí sì fún wọn tó fẹ́ kú la ilaha illallah Allah inna lil mauti sakarat kò sí sakarat mo ti treat ẹ̀ fún wa ní last week sakarat mi ni gbogbo ẹ̀dá ló máa unconscious ó ní lè sọ bí kú ṣe rí ẹni bá fẹ́ sọ bí kú ṣe rí bí táìmù yẹn ṣe rí ó máa kú náà so Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam gbogbo ṣe ń wẹ̀tì yẹn tó ń laagun látorí tó ń fi aṣọ tó ń fi tó wẹ̀ sómi bí aṣọ ṣá tó fi nu ooru yẹn bẹ́ẹ̀ náà láìṣà ń bèrè lọ́wọ́ ló ń sọ fáìṣà pé lẹ́yìn òní kò tún sí ìnira mọ́ definitely ó ń fìlì kankan ní táìmù tásàrà ìlú fẹ́ gba ẹ̀mí yẹn ó ń fìlì ẹ̀ láìṣà ń bèrè lọ́wọ́ pé kí ló wá ṣẹlẹ̀ báwo ni kí ní kankan lẹ́yìn òní after this kò tún sí ìnira mọ́ tí ó dẹ̀ jẹ́ ni báwo yẹn o ká máa sọ pé ìwọ tó fa nǹkan kan ká máa sọ pé ìwọ tó jẹ́ níbi táà jọ pé ìwọ tó ń bayé jẹ́ ó ní la ilaha illallah Allah inna lil maut sakarat lẹ́tà ló bá bẹ̀rẹ̀ sí sọ fi rafiqil hala yá fi rafiqil hala fi rafiqil ala aná mọ́mọ́ ló ń sọ bẹ́ẹ̀ àwọn tó ti mọ ibi tí wọ́n lọ nìyẹn mo ti treat ẹ̀ ní last week ẹ rí pé ikú kò easy láti kú ẹ jẹ́ ká ṣe dáadáa ẹni tó ṣe dáadáa kò easy fún ká máa sọ pé ẹni tí ò ṣe dáadáa kò tí ì dọ̀rọ̀ nù sáré ẹ̀mí là ń sọ yìí pásítọ̀ ráìlì fẹ́ gbẹ̀mí ẹ ti understand nísìn so gbogbo ẹ̀dá dẹ̀ ní tí tó bá ti wà nínú sáré tó bá ti dáa fún níbẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí dáa fún náà nìyẹn àyà yẹn wá sọ fún wa pé yukhriju mina zulmati ila nur àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n gbà fáwọn ọlọ́run ọba tí wọ́n máa múlù mọ́là mọ́ṣẹ́ àwọn ọlọ́run ọba yukhriju mina zulmati ila nur a máa yọ wọ́n kúrò nínú òkùnkùn a máa mú wọn lọ nú ìmọ́lẹ̀ láyé ni nínú sàárè ni níkọ̀rọ̀ ayé ni lọ́tún ayé ni lósì ayé ni gbogbo àyíkáyè táwọn tó bá dúró déédéé pẹ̀lú àwọn ọlọ́run bá wà òkùnkùn òní máa jẹ́ titi wọn ìmọ́lẹ̀ ló máa jẹ́ titi wọn ìlànúrì ó wà ní wallazina káfàrú awliyahum tagut ibi tí ọ̀rọ̀ ti fẹ́ dàrú tí wàá fẹ́ rò pé bí a mú ń bú èèyàn nìyẹn ní ìbú èèyàn wá gbọ́ ògbọ́n òun náà tọ́ wallazina káfàrú ráwọn tó ṣe kèfèrí kí ló máa mú yàn di kèfèrí gbogbo ṣáà ti ń kírun àbí kí ni nǹkan tó papọ̀ kó tó bẹ̀rẹ̀ sí ń kírun yẹn ẹni tí ó bá kírun òun ni kèfèrí àbí ẹni tó ń ṣe bọ awliyahum tagut wọ́n tún àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n tún wá fara tèṣù ọwọ́ èṣù ni wọ́n ti ń béèrè nǹkan wọ́n wá wo àyà tí mo ti máa ń prúfù fún ẹ ti pẹ́ ní Suratul Baqara 102 tó ní wattaba'u ma tatlu shayatin nígbà tá ṣe tọ́ ní ìfẹ́ máa tá ní ṣe ìméjì anábì Sulaimana pé kí ni ala mulki Sulaimana nípa gbogbo pàṣẹ anábì Sulaimana nípa anábì Sulaimana ológun ní agbára ọlọ́run kọ́ ló ń lò táwọn àlùjànnú fi ń bá ṣiṣẹ́ agbára èṣù ló ń lò wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaimana lẹ́ẹ̀kan náà lọ́lọ́run dá ló pé wa ma kafara Sulaimana anábì Sulaimana o kì í ṣe kèfèrí walakinna shayatina kafar mo dẹ̀ ti sọ fún pé ọlọ́run ò bá ṣe ọlọ́run ó yẹ kọ́ lọ́run sọ pé anábì Sulaimana o kì í ṣe olóògùn wíṣì sọlọ́run ti sọ fún ẹ pé ẹni tó bá ti ń ṣoògùn kèfèrí ni kì í ṣoògùn wòsàn má ṣe mí gbọ́ o kulli da'in lahu dawa'u fala tatlibu dawa'u lidayikun fala tatlibuhu bi'aram gbogbo àìsàn pátápátá ọlọ́run ní mi ń dá àìsàn kan kí n má fi wòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi ń fi wòsàn yín síbi nǹkan tẹ́mi ọlọ́run ṣe léèwọ̀ kódà lórí pé oògùn wòsàn yín náà o ò lè lo oògùn pé o fẹ́ wòra ẹ̀sàn kó wá ṣe kí ni kó wá ní wọ́n ṣe sínú ọtí fún wa pé ẹ ó ti nílà lórí gbàgbé ẹ má ẹ̀kẹ́ nìkan sọ pé gbàgbé o ó kọjá ṣe pé òun là ń sọ yìí ó kọjá lọ wo wá o
ó kọjá lọ wò wá ẹmẹ́kẹ́ nìkan tíyàn gbàgbé bó ṣe wé láwàní gbàgbé bèrò ṣe ń wọ́ tẹ̀lé gbàgbé bó ṣe jẹ́ ìmáàmù gbàgbé bó ṣe nípò tó nílùú gbàgbé bó ṣe ní kíníkàkíníkà èṣù lè máa darí ẹ̀ confam ni mò ń sọ fún ẹ next week ẹ máa gbọ́ duty of sheikh duty of awliya iṣẹ́ àwọn ẹni ọlọ́run àti ìgbésí ayé àwọn ẹni ọlọ́run àti bí wọ́n á ṣe máa lò gbà láwọn tó bá jẹ́ ẹni ọlọ́run wà á rí pé fẹ́ẹ̀kì ló pọ̀ nínú àwọn tó pera wọn lẹ́ni ọlọ́run ọba out of 100% especially ní nàìjíríà wà ń bẹ̀ nílẹ̀ yorùbá out of 100% tí ẹni ọlọ́run ọba jẹ́ 90% nílẹ̀ yorùbá ẹlẹ́bọ ni wọ́n o confam lèmi sọ o 10% la wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run torí a ò lè sọ pé ní ọlọ́run ó ti tán lórí ilẹ̀ wọ́n bẹ tí wọ́n bẹ confam tí wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run dání àmọ́ fáírọ́ọ̀sì ló pọ̀ jù ẹ ti understand ọlọ́run bọ́ wọ́n sọ pé wa man kafara Sulaymana walakina shayatina kafaru ó ní pé kí ni o ìwọ àṣetọ́ni gangan ìwọ ní kèfèrí why yu'allimuna nasa sir torí pé wọ́n ló ń kọ́ àwọn èèyàn ní idán bẹ́ẹ̀ fẹ́ tu ni àbí òun ló kọ́ àwọn èèyàn ní idán ṣùgbọ́n mọ̀ pé mo sọ pé idán ní táìpù ìdán kan wíṣì ojú èèyàn kó máa ṣe màjíìkì kó wọ́n ti wíṣì ojú èèyàn kó lóun fi ọ̀bẹ gé etí òun tó dẹ̀ pé kò fọ̀bẹ gé tí kó lóun kó ìṣómì tó dẹ̀ pé kò kó ìṣómì bẹ̀ tó ti wíṣì ojú yẹn pẹ̀nu àbí kó lóun jẹ bíléèdì gbọ́dọ̀ àwọn primary school àwọn kan máa wá á lóun jẹ bíléèdì á lóun tó bíléèdì á tún máa yọ padà tó ti wíṣì ojú èèyàn ìdán kan nìyẹn ìdán oògùn oṣólẹ̀ ìdán ni ṣó mọ̀ pé tó bá ṣoṣólẹ̀ tán orí ọká orí èrè ó ti papọ̀ àwọn àlìjọ̀nú mo ti sọ bí tó ti ń bọ̀ wá fún ẹ àwọn àlìjọ̀nú ló wá tó bóyá ti pa nǹkan pọ̀ yẹn ó ti lálìjọ̀nú tó fẹ́ máa mọ́nítọ̀ iṣẹ́ yẹn ìwọ wá dọ́jà ó ti fi wẹ̀ tán wá dọ́jà ẹnìkan wá ń bọ̀ ó fẹ́ lọ ra nǹkan ṣó rẹ́ni tó fẹ́ lọ ra nǹkan ó kí rí pé lọ́fẹ́ ra nǹkan gbà mí wà á fẹ́ yà sí ṣọ́ọ̀bù mi sọ pé gbogbo ẹ̀ mo kàn fún ẹ lẹ́sàmpù ni ìgbà míì ó lè tíǹkì pé no jẹ́ kí n yà sí bí but mo kàn fi sọ̀rọ̀ bí kíní ẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ wà á fẹ́ yà sí ṣọ́ọ̀bù mi kíní ẹ̀ kàn lè sọ pé lọ ra ń bí yìí àwọn mìíràn tún máa bọ̀ wọ́n tún join àwọn mìíràn máa bọ̀ wọ́n tún join gbogbo àwọn tó bá wà ńlá yẹn táwọn náà ò bá lọ máa ṣe irú nǹkan tó ń ṣe yẹn náà wọ́n máa rí pé ìyá alágbẹ́já nìkan ló ń tà bàbá alágbẹ́já nìkan ló ń tà ó ti ṣoṣólẹ̀ àwọn àlùjọ̀nú yẹn ti dúró àwọn ló ń kó sí ìlàkàyè àwọn èèyàn má dẹ̀ gbàgbé iná oyè arákùnrin ikú wọ́pọ̀ bí ìlú òun bí ní àìṣù látara òun náà tó bá ní pé àwọn àlùjọ̀nú àwọn kìnnìkan ọlọ́run ní ayé Al-Qur'ani ní Suratul A'raf èṣù àtàwọn mọ̀lẹ́bí àwọn fámìlì ẹ̀ wọ́n ń wù ẹ́ nígbà tí wọ́n dẹ̀ dá èrè ànábì ádámà alayhi salatu wa salam tọ́lọ́run gbé èrè ẹ̀ sílẹ̀ tí ò tí ì fẹ́ mí sí lára iṣẹ́ time táṣe tọ́ ní bá ń kọjá lára èrè yẹn ló máa ń wọnú èrè yẹn wò ó lè gba imú kó gba mú jáde kó lọ jáde lọ́wọ́ ó máa ń wọnú ẹ̀ wò ló fi easy kéṣù tètè control ẹni tí ò lọ́lọ́run kódà ẹni tó lọ́lọ́run èṣù máa jẹ́ kó mọ̀ tó ṣe lọ torí pé kí ni ó ti èrè ànábì ádámà ó máa ń wọnú ẹ̀ ṣeré lọ wá ṣeré lẹ́gbẹ́ ìwọ wò ó hàn bí ẹrẹ ẹbí wọn ni ọlọ́run ṣàfẹ́ràn má wọ̀rí you understand mo kàn fún ẹlẹ́sàmpù bẹ̀yẹn pé kó lè mọ̀ pé ìdí tẹ̀sù fi lágbára lórí àwọn ọmọ ádámà ó sọ fọ́lọ́run ọlọ́run kan sáyẹn fún kí lọ́lọ́run wá sọ except ilẹ̀ ọlọ́run ní àyàfi ó ní pé ọlọ́run lómi lára dọjọ́ ẹ̀san lómi lára dọjọ́ gbẹ̀yìn má jẹ́ kó wọn ọlọ́run parẹ́ báyìí dẹ̀ fún mi lágbára kí n lè dà àwọn ọmọ ádámọ̀ torí mi ní fi wọ́n lọ́rùn lẹ̀ mo fẹ́ dà wọ́n láàmú ọlọ́run níṣẹ́ nǹkan tó fẹ́ nìyẹn mo ti wí bẹ́ẹ̀ àmọ́ àwọn tó ní rí dà láàmú illa mina ibadika minal mukhlasin àyàfà àwọn tó bá ṣe mímọ́ pẹ̀lú èmi ọlọ́run ọba ìwọ tó ń forí èèyàn fọ́kọ mu ṣe mímọ́ nìyẹn ṣe ti rí pé yukuriju wallazina kafaru awliya'u taghut kò já ṣéwù tó ń forí èèyàn fọ́kọ mu tó ń lo nǹkan òkú allazina kafaru awliya'u taghut àṣetọ́ni ní ṣéwù ẹ àṣetọ́ni lọ́rẹ́ ẹ àṣetọ́ni lọ́lọ́hun ẹ kódà kó máa lédi irun àṣetọ́ni ní gbogbo lọ̀gá ẹ ló lédi ẹ yukuriju wallazina kafaru awliya'u taghut yukuriju ní àwọn minan nuri ila zulmati ìmọ́lẹ̀ tí ń bẹ lára tẹ́lẹ̀ bàbá ìmáàmù ní ẹ́ ìmọ́lẹ̀ ń bẹ lára tẹ́lẹ̀ ní wọ́n fi fẹ́ ṣe ìmáàmù àfáà ṣéwù ní ẹ́ ìmọ́lẹ̀ tó ń bẹ lára ẹni wọ́n fi fẹ́ síbẹ̀ you understand bó ṣe wá fẹ́ síbẹ̀ yẹn ó wá lọ ń wò pé o tètè ní mọ́tò ó ń wò pé o fẹ́ dàbí gọ́vnà o fẹ́ dàbí pírẹsidẹ́ǹtì o fẹ́ dàbí àwọn àfáà tọlọ́hun tó tún jẹ́ pọ́lọ́hun ọba ló gbéga ó wá ní kó dọ́gbọ́n sí látara dídọ́gbọ́n sí ìyẹn ṣó mọ̀ pé ó ti ń bẹ́lẹ̀ ní ọlọ́run ọba tẹ́lẹ̀ ọlọ́run bá ní yukurijunahum minan nuri ila zulmati
gbogbo ẹni tó bá ti pàǹkọ̀ pọ̀ máa wá ọlọ́run ọba tí ìmọ́lẹ̀ wa bá ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ a máa máa yọ wọ́n kúrò nínú ìmọ́lẹ̀ wa a máa máa ti wọ́n bọnú òkùnkùn tí wọ́n fẹ́ lọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ lọ́wọ́ Suratul Baqara Quran chapter 2 verse 257 ayé àyẹ́ tọ́ fún wọn. kódà lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání Allahu waliyul lazina amanu Allahu waliyul lazina amanu wọ́n máa fi ń bẹ ọlọ́run ọba wọ́n máa fi ń wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n máa fi ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ọba wọn ní kọjá àárín yẹn Allahu waliyul lazina amanu Allahu waliyul lazina amanu wọ́n máa fi ń bẹ lọ́run àdúrà ni kí ilẹ̀ tó kọjá lọ gbogbo ẹ̀rí pé topic méjì ni mò ń treat torí platform wa ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ogun báyé ṣe ń bọ̀ everything so we're dealing with spiritual as you understand so ẹ mọ̀ pé bàrẹ̀sá ò tá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ òkú tá ń sọ̀rọ̀ everything spiritual náà ni gbogbo ẹ̀ so ẹ̀tẹ̀ bá wo ní ìsìn mò ń sọ̀rọ̀ nípa pípa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ mo dẹ̀ tún treat bàrẹ̀sá ibi tàbá kú everything ẹ ti understand torí àní time àní pẹ́ parí ìsìn so now gbogbo ìwọ tó bá mọ àlùkùránì tó bá dẹ̀ mọ́ lọ́kọ kò sí òun fàgbàlagbà kàwé fàgbàlagbà lọ́kọ́ kéwú Suratul Mulk àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání tọ́lọ́run ọba dá wọn mọ̀ táwọn náà mọ ọlọ́run ọba kì í ṣe àwọn àfáà fẹ́ẹ̀kì wọ́n ṣe research wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé Suratul Mulk ó sèèfù èèyàn òun nìkan nínú àwọn súra pọ̀ bí àmọ́ èyí tí wọ́n confirm ó bá ní mi ìmọ̀kọ́ tí wọ́n ń sọ o yàtọ̀ sẹ́ inú forúkọ àlìjọ̀nú sí náà sọ pé má wọ́rí ìyá oníjẹ́ inú sàárè o Suratul Mulk tó bá ń kà ó máa ń ṣọ́yàn kúrò nínú wàhálà inú sàárè ẹ ó máa help ni torí gbogbo àwọn trial kan wà test kan wà rẹ pé mo ti sọ síwájú kò sẹ́ni tí ò ní pass through ẹ̀ so látara pé bí a máa ń ṣe Suratul Mulk you understand you understand èèyàn máa pass Suratul Mulk ṣá ó da tó yẹ pé tí èèyàn máa ń kà láyé yìí every day ó máa pass ó rọrùn kó pass ìyanu sàárè ẹ̀rí ẹ̀dá kan yẹ ká má fi Suratul Mulk ṣeré Suratul Mulk ó máa ń fún asábìlẹ̀ kọ́bùrì fitnatul kọ́bùrì ìyanu sàárè ni wàhálà nu sàárè ni Suratul Mulk tí èèyàn bá ń ṣe ó dá púpọ̀ ó lè yọ̀yàn kúrò bẹ́ẹ̀ tó rọrọ̀ ọlọ́run ni ẹ ti understand ẹ jẹ́ ká máa kádúró tọ́lọ́run ẹ wá mọ̀ pé most of àwọn èèyàn tó máa ń jẹ́yà jù nínú sàárè òun làwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ṣe òfófó wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ń ṣe kéta wọ́n ń ṣe kéro àti gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ṣe kí ni wàláì mò ń sọ fún ẹ lónìí ẹ má bínú o má ẹfà gbàgbé ẹni tó ṣe ẹ́ lórí má gbàgbé ẹ̀ nínú ayé àwọn tó sọ ẹ́ dé èèyàn nínú ayé tó ẹ́ pọ́lọ́ ń lò fún ẹ má gbàgbé wọn gbogbo ẹ̀dá tó bá gbàgbé olóore ẹ̀ oore náà máa tán ẹ̀rí man lam yashkuru an-nasa lam yashkuru Allah man lam yashkuru an-nasa lam yashkuru Allah man lam yashkuru an-nasa lam yashkuru Allah mo ń sọ fún ẹ lónìí oore tó wò yẹn pé àbókí ni jàire sanyẹ̀rì ní atm ní kí ṣe atm ọlọ́run rán sí ẹ olórí ẹnìyẹn má wàá gbàgbé ẹ má fi ibi sólóore wàá parẹ́ wọn ní rájẹ kóró wọn ní rí ẹ mọ́nú ayé wàá tún kó ran ọmọ ẹ wàá kó ran generation kẹwàá wọn dẹ̀ lè máa lò ó lọ bẹ́ẹ̀ lórí kó kí ni ó ṣàìmóore ọlọ́run bá ṣẹ́rì ṣe oore ó ní wọ́n yẹ fálù lẹ́hùn bí asábìkún ìṣàkáritún wàhámẹ́ntùn وكان الله شاكرا عليما ما يفعل الله بأصابكم kíni kí máa fi àjẹ́ yín kí máa ní yín lára kí lè mi ọlọ́run kí ni mo fi ṣe iṣu àkárìtù lópin ìgbà tẹ́ bá ti ń dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba wàhámẹ́ntùn tẹ̀tẹ̀ nígbàgbọ́ sẹ́mi ọlọ́run ọba tẹ̀ forí balẹ̀ fún nǹkan míì tẹ̀ ṣoògùn وكان الله شاكرا عليما ẹ̀mí ọlọ́run ọba gan mo máa tún fi ẹ̀san oore san oore ni òtún ni níbi kan tó ní wẹ́sí tàzánà rọ̀bùkùn láìn ṣàkàrìtún láhàsídánàkùn wà láìn kàfàrìtún inni hazabi láṣẹ́dì ẹ̀dàkùn ẹ̀yìn ọmọ ìyáwá nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká mú oore sọ́lọ́run ọba tó dára ẹ jẹ́ ká mú oore sáwọn àfáà tòótọ́ ẹ jẹ́ ká mú oore sí gbogbo ẹ̀dá tó bá ṣe wá lóore kí má yọrí ẹ̀ ẹ jẹ́ ká mú oore sáwọn pẹ́rẹ́ǹtì wa ẹ jẹ́ ká mú oore sí
àwọn ọ̀gá wa bíi tíṣà bí àfà tó kọ́ wa ní nǹkan. Ẹ jẹ́ ká mú oore sí gbogbo ẹ̀dá, mú oore sí ìyàwó ẹ̀ tó ẹ́ pọ́ lóore ẹni, mú oore sọ́kọ ẹ̀ tó ẹ́ pọ́ lóore ẹni, gbogbo ẹ̀dá tó bá ti ṣe wá lóore ẹ jẹ́ ká mọ oore, ẹ má yẹ ká ṣàì mọ oore, ẹ má yẹ ká gbàgbé olóore, ẹ má yẹ ká fibi só lóore, gbogbo ẹ̀dá tó bá ti fibi sú olóore ẹ̀ oore náà máa tán. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀, máa gba oore náà lọ́wọ́ ẹ̀, inna azabi lashadid, máa wá gbà mú pẹ̀lú yẹ̀ ní Ọlọ́run ọba tó le kókó. Ṣọ́lọ́run ọba lórí ẹ̀ ní sóòlù wa. Ẹ understand? Ọlọ́run ọba ló ní sóòlù ló fi jẹ́ pé lọ́jọ́ àlìkèhámà ìwọ tó láhùn tó kí ń ṣàánú àwọn èèyàn tó kí ń fẹ́ ṣoore, má wo pé wọ́n ti fi bí ṣú ẹ olóòní ṣoore mọ́ ò kí ń ṣe ni Ọlọ́run ọba wà rojọ́ ẹ̀ lọ́jọ́ àlìkèhámà torọ́ Ọlọ́run ọba ṣì ń padà bọ̀ wá stáǹdì síwájú everybody. Ó máa sọ fún wa lọ́jọ́ àlìkèhámà, for example bóyá ìwọ tó ní restaurant, Ọlọ́run ọba máa sọ fún ẹ pé ìyá ní restaurant ṣé o mọ̀ pé mo wá sí restaurant ẹ lọ́jọ́ kan mo dẹ̀ ń sunkún báyìí pé ebi ń pa mí ó dẹ̀ fún mi lóúnjẹ. Ìyá ní restaurant á máa sọ fọ́lọ́run ní yawmil qiyamah lọ́jọ́ ìnàró, day of judgment, ọjọ́ ìdájọ́, ó máa sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run wá sí restaurant mi nígbà tá a wà láyé kẹ̀, ìwọ Ọlọ́run ọba ò lè wá sí restaurant mi torí ìwọ Ọlọ́run ọba fúnni ni ẹ́, ìwọ ló máa ń fún yẹn, kí ló fẹ́ ṣe restaurant Ọlọ́run ní mo wà ó mọ́ ni. Ọlọ́run wá dá fídíò ọjọ́ náà padà, ó lè jẹ́ wèrè ló wá tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ náà lọ́nà fi sọ fún ẹ, ìwọ tó máa ń sọ̀rọ̀ àfáà lẹ́yìn, tó máa ń bọ́ àwọn àfáà lẹ́yìn, tó máa ń sọ nǹkan tó jẹ́ òtó. وإذا ما رأيت الذين يخوضون في آياتنا, gbogbo nǹkan àti gíní àtòmíní àtọ̀pẹ́ni both living thing and non-living thing Ọlọ́run ló ní wọ́n, gbogbo ẹ̀ ló dẹ̀ ń sin Ọlọ́run ọba. Ọlọ́run níbi tó bá ti ń sọ̀rọ̀ nípa nǹkan àwọn àmì àwọ̀ Ọlọ́run ọba fáhàrídí àníhùn dìde kúrò bẹ́ẹ̀, ẹ máa ṣọjọ́ ṣéwé, ẹ máa ṣọjọ́ sórí ikú papọ̀ ní, ẹ máa ṣọjọ́ jìyànú sàárè papọ̀ ní, má ṣàbòsí wala yazidu zalimina illa hazara. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀, wala tarkanu ila allazina zalamu, má jalábòsí, tó bá jalábòsí ayé àti pọ̀jù tó lọ́wọ́ bá fi sọ̀rọ̀ alábòsí, wọ́n sọ̀rọ̀ yanu sàárè àwọn alábòsí náà ló kọ́kọ́ tẹ́lẹ̀ ń bẹ̀, orúkọ alábòsí wà ń bẹ̀, orúkọ olófòfó wà ń bẹ̀, má jẹ́ bẹ́ẹ̀, wàhálà ń bẹ fún má wò pé kàn déédéé sọ̀rọ̀ ni. Àwọn tó fi sọ̀sọ́kúsọ nípa èèyàn ó máa dùn ó ní wọ́n kọ́ fi sòyàn sínú náà jẹ̀hímì. Àwọn ẹ̀ ní àyà tí mo máa sábà ń lò tó bá di pé ọ̀rọ̀ ẹ̀yìn, wala takfu ma laysa laka bihi ilma inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ulan. Má sọ̀rọ̀ nípa nǹkan tó bá mọ̀, má sọ̀rọ̀ ẹ̀yìn, má ṣàbòsí, má ṣe wọ́n lélẹ̀ àmọ́kò, má yà láì mọ̀ọ́re. Gbogbo àwọn nǹkan kéékèèké yìí ó káǹtì, ó lè lídìí èèyàn sí Jahannama, ó lè lídìí èèyàn sínú náà lásá, ó lè lídìí èèyàn sínú náà jẹ̀hímì, ó lè lídìí èèyàn sínú náà bilihutamati, ó lè lídìí èèyàn sáwọn iná bẹ́ẹ̀, ó lè lídìí èèyàn sí ìyà bàrìsà. Mo dẹ̀ sọ fún ẹ, má rò pé ó parí sínú sàárè, ṣùgbọ́n nǹkan tánà bí sọ. Al-qabru awwal manazilin. Sàárè tó ń wò yẹn, stage àkọ́kọ́ ni fún òkú. So, ànábì ọmọ nǹkan tó sọ, ṣé o ti rí pé ó sọ fún ẹ pé ìrìn àjò pọ̀, journey of soul ni mo sọ fún ẹ, ìrìn àjò pọ̀, ká máa ṣe rẹ̀ ẹ̀dẹ́nu ayé. Ọlọ́run ṣe wà láláì mọ́re, ẹ jẹ́ ká mọ́re sọ́lọ́run, oore tá a fi mọ̀ sọ́lọ́run, òun ni ká sin Ọlọ́run ọba pẹ̀lú mímọ́, má kánjú, bí ẹ̀dí kalẹ̀ káírú innaka ala kulli shay'in qadir. Gbogbo àrísìkí tó ń wá kiri ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ìwọ náà mọ̀ bó ṣe fi ń fọ́kàn mu, bó ṣe ń jó nǹkan papọ̀, bó ṣe ń jó tí wọ́n ń pa pẹ́pẹ́yẹ, tí wọ́n ń pa nǹkan lé lórí, ó mọ̀ pé kò tọ́nà, ó mọ̀ nínú ọkàn ẹ̀. Èèyàn mélòó ló ti gbójú jáde kó wá tako pé ògùn dá? Ayálùkùránì àlè ló tán, ó pọ̀ lé orúkọ Ọlọ́run ọba pọ̀ lẹ̀. Àwọn ayálùkùránì tíyàn fi ń di èèyàn nínú ayé àlè ló tán, àmọ́ ọlá pé ẹbọ tí gbogbo àwọn èèyàn sábà nílẹ́rù, Ọlọ́run ọba kò dẹ̀ ní ṣe kí ni, ó máa sábà sọ pé ìnàlá aláyádíkọ́mọ̀ káfìrí náà, ìnàlá aláyádíkọ́mọ̀ sọ́lìbì náà, ó máa lóhùn ní fọ́nà mọ́ alábòsí. Kí ló ń jẹ́ alábòsí? Ṣé o mọ̀ pé ẹni tó ń ṣe oògùn alábòsí ni ẹ́? Alábòsí ni ìwọ tó ń ṣe oògùn, confam, because ìdí tó fi jẹ́ alábòsí ni o, ó ń bìlífù pé kí ni ànábì wa ní kí n ṣe fatia méje ni mo ti ké ìwọ̀n gbówó wá, ọṣẹ inú pósí ẹ bá mi gbé jàre, ó ṣàbòsí nìyẹn.
alábò náà nǹkan tó jẹ́ sọ́límù lọ wò ó nínú kéwù ìwọ tó mọ kéwù kí ló ń jẹ́ alábòsí kí ló ń jẹ́ sọ́límù láyé adínikọ́mọ̀ sọ́ọ̀lì nínà tọ́lọ́run sọ alábòsí ni nǹkan tó ń jẹ́ alábòsí ni pé ẹni tó ń dọwọ́rú bí àṣà àwọn ọmọ ọ̀tá nísìn wọ́n ní èèyàn ń dọwọ́rú àwọn tó ń dọwọ́rú fọ́lọ́run tó ń pa nǹkan pọ̀ mọ́ lọ́run má dánwò látẹ́díwò má aláhi ilẹ̀ àni àkàrà fatakuna minal mu'azzabin ọlọ́run ní tẹ́ bá pa nǹkan pọ̀ mẹ́mi ọlọ́run ọba máa jẹ yín níyà o kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ nìyí o. You understand? So ẹ jẹ́ ká mọ̀ nǹkan táyé à ń ṣe o ọlọ́run ní gbogbo àwọn tó ti ṣògbọ̀n ìwọ tó ń ṣe tẹ̀síbà tẹ́lẹ̀ tó ń ṣe láìlẹ́lá ẹlòmíì sí ó ti ń ṣe láìlẹ́lá ó ti pẹ́ ó wà nínú àlò tàríkà kò sí nǹkan tó ní ká má ṣe tàríkà àmọ́ àwọn nǹkan táwọn èèyàn ti papọ̀ ń bẹ̀ àfihàn ojú orí ọlọ́run ọba ni ọlọ́run ọba ò yọrọ àṣà náà kò mú kékeré ká máa yin ọlọ́run ọba nínú ọlọ́run ọba fi ń dùn ká máa sin ọlọ́run ọba ó ní fàyẹ̀sà farakìtà vanzaro ẹ̀ lárọ́ bí ká fàrígà tẹ bá kírun tán tẹ sìn ní ọlọ́run ọba tán ẹ̀ tún ṣe wàhálà wo ló ní kẹ́ ṣe ẹ̀ṣà scar ẹ̀ṣà síkìrì ẹ̀rántí èmi ọlọ́run ọba kí wá ṣe ìrántí ọlọ́run ọba tó pẹ́ bọ́pọ̀ mọ́ tó bá ti pẹ́ bọ́pọ̀ mọ́ kò ní dá ẹ lóhùn ọlọ́run ọba kì í ṣe alábòsí rántí ibi àyà tó ti sọ fún wa ní sóràtù Yunus ń bí pé kíni ó dàgbé sóràtù Yunus náà ni wàmúnà ń zílù mí ní alikùrìhánì ó lọ́wọ́ ọlọ́run ọba lásọ alikùrìhánì kalẹ̀ mọ́ wà ṣìfáhùn kó máa jẹ́ ìwòsàn wọ́rọ̀ mẹ́tò àti ìkẹ́ àti àánú lílímọ́mì nínà fún àwọn onígbàgbọ́ òdodo wala yasidu salimina illa hasara ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yin tó pẹ́ sọ pé ẹ̀ ń ti àlùkùránì ẹ̀yin tó sọ pé ẹ̀ ń pe orúkọ àwọn ọlọ́run ọba ẹ̀ ń pe pẹ̀lú ìdọ̀tí ẹ̀yin tó ń fi orúkọ àlùjọ̀nnú kún ayé àlùkùránì ẹ̀yin tó ń fi ọtí fún àlùkùránì ẹ̀yin tá pé oògùn ní wọ́n ń jó oògùn lọ́wọ́ orí ọká orí èrè wọ́n tún wá ní ẹ̀kọ́ ayé àlùkùránì yẹn dá sí ẹ̀yin tá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wala yasidu salimina ṣó ti rí bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ fọlábòsí tó fọlábòsí ní ó ti ní walillahi al-asma'u al-husna fàdíhù bíà ọlọ́run ní gbogbo orúkọ tó dá mi ọlọ́run ọba ni mo ní fàdíhù bíà ẹ fi pè mí wasaru lẹ́sìnà yúlì ìdúnà fi asmáhì ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó ti ń forúkọ àlùjọ̀nnú kúrúkọ èmi ọlọ́run ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti ń fi ọtí fọ ayé àlùkùránì tí wọ́n á fi ṣe ẹran ẹlẹ́dẹ̀ àbí wọ́n fi ṣe ẹran èèyàn ṣẹ́rí padà kúrò ń bẹ̀ ó ń bẹ nínú ìmáàmù ó ń bẹ lẹ́yìn olórí àfà sàlátù ó ń bẹ lọ́dọ̀ àwọn mùkádàmù ó ń bẹ lọ́dọ̀ àwọn ṣéhù ńláńláńlá tẹ́ ń rí wọn tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ rò pé àwọn ló láyé ẹbẹ lomi ẹbẹ ṣe omi ìsùnkún lọ́jọ́ àlèkè hámà gbogbo nǹkan tó ń ṣe yẹ pílánẹ̀tì àwọn àlùjọ̀nnú ló ti ń ṣe gbogbo ọlátàrú pọ́lọ́wọ́n ọba ló fún ayé àlùkùránì lẹ́rù kó ń kà lẹ́nu kì í sì ṣe ṣéwù lọ́dọ̀ anybody ọlọ́wọ́n ọba ò mọ́ rí agbára èṣù ló ń lò wallazina kafaru awliyahu tọ́gùt èṣù ní fádà ẹ̀ èṣù ní lídà ẹ̀ èṣù ní mẹ́tọ̀ ẹ̀ òun sì ní máàmù ló ń lìdí yìí irú wọn ló máa sọ pé ìyẹ̀pẹ̀ wíwò dá pé alájà wa rí wa àwọn àbá yín ṣe àyẹ̀wò sí kéèsì yẹn awliyahu tọ́gùt ọmọ èṣù ní ó kọ̀ wí lẹ́wà mí ni ó kọ̀ fi rọ àgbọ̀n sílẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí dírẹ́sì lásán ni kò míìn ó lè lówó ó lè ní pléènì ó lè ní mọ́tò mílíọ̀nù àwọn ẹni ọlọ́run ọba wọn kì í ní nǹkan kan máa sọ fún ẹ ní next week wàá mọ position àwọn ibi táwọn ẹni ọlọ́run máa ń wà kì í ṣe nǹkan tó jọ àwọn ẹni ọlọ́run ọba ló máa ń ní nǹkan tó kéré jù nú ayé àmọ́ nílẹ̀ Yorùbá wọ́n ṣe bá ti ríyàn tó bá ti ń dá gírígírí àlùjọ̀nnú ló dà yín ríboríbo because gbogbo àwọn nǹkan tó ń kó kọ́ra tó ń lò tó bá ti débì kan bó ṣe ń bọ̀ wá àwọn ẹ̀mí yẹn ti ń tẹ̀lé àwọn ẹ̀mí yẹn ló máa gbá yín lórí ẹdídẹ́dídẹ́dídẹ́ tó máa ṣubú lura yín if you say a normal person normal sheik tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání tó bá ń bọ̀ normal náà ni salamu alaikum ẹ̀dẹ̀ enjoy ọ̀rọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ gbádùn ọ̀rọ̀ ẹ̀ ẹ̀dẹ̀ ṣe normal but eléyìí ọ̀rọ̀ ó yẹ sọ pé ọlọ́run ọba gan kìnnìkan ẹ̀kùn máa rẹ́rìn ẹ̀ nímọ̀ nǹkan tó ń pa yín lẹ́rìn ọ̀rọ̀ tó sọ òfọ́ nì àwọn ohun wèrè tó ń kó kiri àwọn nǹkan kí nǹkan tó ti kó kọ́ra àwọn nǹkan kí nǹkan tó ti lò àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tó ti wà ọ̀rọ̀ ẹ̀ máa jọ yín lójú ẹni tó jẹ́ pé òun gangan lọ́lọ́run ọba ń lò ọ̀rọ̀ ẹ̀ ò ní jọ yín lójú torí àṣetọ́nì ó ní kádídéètì tó pọ̀ láyé sẹ́wí asábùlì nẹ́rì asábùlì jannati humul faizun
ọmọ iná yá pàjọ́ máa àlìjọ́nà lọ àwọn ọ̀dọ́ náà alẹ́ máa sọ̀rọ̀ pé kódà wà wọ àlìjọ́nà ó lè wọ àlìjọ́nà kọ̀ǹfàmù ní o àẹ́fí lágbéyá sílẹ̀ ṣóun ló fẹ́ dájọ́ ní gbàgbé ọlọ́run ti fìwé òfin sílẹ̀ adìyẹ pé nǹkan tó ń ṣe kò báwé òfin mu báwo ni wọ́n ṣe fẹ́ rìn ìwọ rí ànábì ìwọ ọlọ́run kò sí bóyá fẹ́ rìn dájìyà ẹ má kó àwọn èèyàn ṣe rìn má dà àwọn èèyàn láàmú ẹ ti understand so kọ́lọ́n wọlá ní Muhammad kọ́lọ́n gbàdúrà wa o ẹ má pa nǹkan pọ̀ mọ́ lọ́hùn o má gbọ́ nǹkan tó lọ́wọ́ sọ kí n parí àyà yẹn jẹ́ kí n gbé látòkè padà àyà yẹn ni mo mú wá fún yín lónìí ó ní Allahu waliyyu lazina amanu gbogbo ojú tó ń wò mí àtọ́jú tó padà wo fídíò yìí gbogbo yìí pátápátá ọlọ́run ọba nìkẹ́ lọ́gbára lé ọlọ́run ọba nìkẹ́ lọ́fẹ̀ẹ́ yìí tì ọ̀dọ̀ ọlọ́run ọba nìkẹ́ ti máa wà lọ́wọ́ àwọn àfáà tòótọ́ wà tí wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run ọba àfáà tòótọ́ ò ní sọ pé kò gbẹ́bọ lọ sóríta àfáà tòótọ́ ò ní sọ pé kò bọ́ sí òwò nínú yàrá kó ṣe kinní kan lóru àfáà tòótọ́ ò ní sọ pé kò lọ wẹ̀ lórí sàárè àfáà tòótọ́ ò ní sọ pé kò lọ wáṣọ wèrè àfáà tòótọ́ ò ní sọ pé kò lọ wá àwọn àfin àfáà tòótọ́ ò kí ń bá wọn wégun abuké àfáà tòótọ́ ò kí ń bá wọn wẹ́ran òkú àfáà tòótọ́ ò kí ń da nǹkan sínú ọtí àfáà tòótọ́ ẹ̀ ní rí níbi nǹkan jẹ́gànjẹ̀gàn ó lè ní Suratul Fatiha nǹkan tó sọ yóò sì máa rí bẹ́ẹ̀ tí wọn náà bá ti nígbàgbọ́ táfà sì jẹ́ àfáà tòótọ́ lẹ́ẹ̀kan náà yóò bẹ̀rẹ̀ sí ní máa rí bẹ́ẹ̀ táfà bá tún wá wò ń gbà míì ó lè ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹgbòmí wa kó tá òjá sómi kó ka ayáàlú Kùránì sómi àbí kó wí orúkọ ọlọ́run ọba sómi kó sì fẹ́ ooru ẹnu sí kó tá ò sí kó sì gbé fún yín pé kẹlọ máa lo ẹ má fojú di ẹ lọ lo òun yẹn gangan lórí NAFDAC number ìjọba ọlọ́run ọba dání apá kan lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá àti àwọn some Asia part àwọn tó máa ń hàn án tú kò sí nǹkan tó burú níbi ká hàn án tú àwọn àfáà fèkì àwọn àfáà ìgbàlódé àwọn náà ni wọ́n tún jẹ́ kẹrù ọ̀hún tú báyàn torí pé kí ni nǹkan tẹ́lómi hàn orúkọ àlìjọ̀nú ń bẹ́ẹ̀ nǹkan tẹ́lómi hàn wọ́n kàn kọ́ ní kéwù ní orúkọ àwọn àjẹ́ orúkọ àwọn kinní àwọn nǹkan kí nǹkan ni tó lè ba láìfò èèyàn jẹ́ ni làwọn èèyàn míì ló gbọ́dọ̀ fi ṣọ́ ẹni tó máa gba òtún mu lọ́wọ́ ẹ̀ ká hàn tú ká ayáàlú Kùránì ká kọ́ kò sáburú ń bẹ̀ ẹ̀kọ́ sàárà kì í ṣe tutù sọ́dákọ̀ tọ́lá àwọn bá ń sọ pé kí ni allazina yunfiquna amwalahum bil-layli wan-nahar sirran wa alaniyatan falahum ajruhum inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun ẹ ṣe sàárà ẹ máa ṣètọrẹ àánú ẹ ṣètọrẹ àánú ọlọ́run ní mi kí n sábà kọ àwẹ̀ léèyàn lọ́wọ́ mi èmi ọlọ́run ọba tó bá gbá àwẹ̀ fún mi ọlọ́run ọba tó gbá pẹ̀lú mímọ́ ojú ẹni tó gbàwẹ̀ máa ń ti èmi ọlọ́run ọba mo máa fẹ́ gírántì ẹ̀ ní nǹkan tó ń fẹ́ ẹni tó ń ṣe sàárà tó ń ṣàánú àwọn èèyàn mo máa ń sábà fẹ́ gírántì wọn mi kì í fẹ́ kọ sàárà léèyàn lọ́wọ́ kì í ṣe ètùtù o kì í ṣe àkàrà tó fẹ́ gbé lọ sí mọ́sìkì tó ti kọ́kọ́ ṣàdúrà sí tó tutọ́ sí tó lọ ń gbé fáwọn èèyàn jẹ ẹbọ ló ṣe sàárà sọ́dákọ̀ àwọn sàárà tó wà legit ẹ ṣe ẹjí lóru sáàmù lẹ́yìn láyé òdì wà lákìn àtàzáhù fi dùn áyì wà tẹ́sídẹ̀rì yìí àmáyùdì rí ká máa fà á ládùn áhù sáàmù lẹ́yìn láyé òdì wà lákìn láàmàdùn wà lẹ́lẹ́ hamadin kìdọ̀hù àtàzáhù fi dùn áyì wà tẹ́sídẹ̀rì yìí dìde lóru má ṣeré lóru má forú ẹ̀sùn orí pa nàbí wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam tọ́lọ́wọ́n ọba sọ fún pé wa mina layli fata'ajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmudan ìwà nàbí máa jí lóru dìde lóru gbàdúrà ànábì nìyẹn o ló ń dìde lóru torí kìíní mọ̀kọ́mọ̀lì mahmuda ààyè yẹn mọ̀kọ́mọ̀lì mahmuda yẹn ara nọ́fìlà ni àti ìfẹ́ ọlọ́run ló bí pé ànábì Muhammad ló máa ṣìpẹ̀ fún gbogbo wa torí that is the meaning, what is the meaning of mọ̀kọ́mọ̀lì mahmuda the high rank pátápátá yanyan látara kí ni ànábì ti gẹ́tẹ̀ látara nọ́fìlà làfọ́fọ́ sọ fẹ́ pé ọ̀tẹ̀dì hu fi dùn áhì wà tẹ́sídẹ̀rì yìí àmẹ́yùdírí ká àmọ́fà aládùáhù sáàmù lẹ́yìn láyé òbúdí wà lákín láàmàdùn wàlẹ̀lẹ̀ hamadin kìdọ̀hù má forú ẹ̀sùn dìde lóru yan nọ́fìlà gbàdúrà kìí ṣe nọ́fìlà àlìjọ̀nú o kìí ṣe nọ́fìlà olómi gbóná o kìí ṣe nọ́fìlà pé o máa kásẹ̀ ẹyọ kan sókè ẹsẹ̀ kan máa wà ńlẹ̀ o kìí ṣe nọ́fìlà pé o máa wọṣọ pupa o àwọn nọ́fìlà àwọn àlìjọ̀nú pọ̀ gbogbo ẹ ti wọnú ẹ̀ mo ti ń sọ ti ẹ̀pọ̀ lọ́jọ́ tó ti pẹ́
ó ní mọ̀ náfìlà náà ni wàá pé àwọn àlìjọ̀nú ti gbàjọba àwọn náà ní náfìlà àti wọn wà ní ṣéwù ló fún ẹ náfìlà wọn nǹkan tí ṣéwù fún ẹ dáadáa nọ́mà náfìlà ní wọ́n mọ̀ lè fún ẹ verse wọ́n mọ̀ lè fún ẹ pé wàá ṣe làtífù báyìí pẹ̀lú àti ní pé wàá kẹsẹ̀ kan sókè wọ́n tẹ́ aṣọ pupa wàá ṣe kinní kan wàá ṣe àfà ó ti kúrò náfìlà planet mi nìyẹn o unseen world lẹ́fọ̀ àwọn àlìjọ̀nú ló wà yẹn àwọn ló sọ pé kó wá ṣe nǹkan fún ẹ bẹ́ẹ̀ náà ló ogun tó ń papọ̀ yẹn àwọn àlìjọ̀nú náà ló wá mí sí ẹ̀sẹ̀rọ̀sán ayé yẹn wọ́n sọ fún wa pé Allahu waliyyul lazina amanu yukhrijuhum minaz zulmati ila nuri gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe dáadáa yukhrijuhum minaz zulmati ila nuri tó bá gbé òkùnkùn gan wá bá yín gan ẹ̀mí Ọlọ́run máa yọ yín kúrò ní òkùnkùn máa fi yín sínú ìmọ́lẹ̀ Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ ó ní wallazina kafaru awliya'uhum taghut gbogbo ẹ̀yin tẹ́ ti tẹ̀lé èṣù ti gbá lọ pátápátá nínú ẹ̀yin àfà ṣéwù ẹ̀yin ọmọ kéèkéé tẹ̀ ṣẹ́ ń bọ̀ ẹ̀yin ọmọ tẹ̀ tí jáde nídìí tẹ̀tí wọ́n ìwàkúwà kiri pé ṣé ìwà ló fún wa pé kí ni rásùlì mà yí tì kí ní kan lè mà yí tì nípàdé Ọlọ́run dáadáa àfi tẹ́ bá ṣe ìjì ayé náà ti bàjẹ́ Ọlọ́run ní wallazina kafaru gbogbo yín pápátá kèfèrí Ọlọ́run ọba nìyí kódà kẹ́ máa ṣe tafsiri kódà kẹ́ máa sọ lárúbáwá lẹ́nu irú wọn ló máa sọ lárúbáwá ju ẹ bá dá lóhùn tó ń pa nǹkan pọ̀ tó ń sí pé ẹ̀sìn bẹ́rẹ̀ kan ẹ̀sùn kìíní ìmára àwọn tùràrí kan àti ìrí tọ́lá fi ṣiṣẹ́ fún yín gbogbo rọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àwọn ìyẹ̀pẹ̀ ni àwọn gíláàsì ni ó bẹ nínú àwọn àfáà dáadáa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn gbogbo rọ àwọn bẹ́ẹ̀ àwọn ọlọ́run bá ń bá wí bí pé wallazina kafaru gbogbo ẹni àfáà tó bá rí pé ó ń wo ìyẹ̀pẹ̀ àfáà tó bá rí pé ó ń jó oògùn ó ń ṣàwúre ó ń ṣe whatever nínú oògùn àfáà tó bá rí pé ó ń lọ àlìjọ̀nú àfáà tó bá rí pé gbogbo àwọn kan ó ń ṣàdúrà fún yẹn ó dákẹ́ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ẹni kò sọ nǹkan ló ń sọ sókè fátí àlàrí pé ó ń kéèyàn ti dárúkọ àwọn àlìjọ̀nú kan so àwọn oríṣiríṣi wé pọ̀ fún wọn tẹ́rò pé ọlọ́run ọba ló ń pè fún yín tẹ́rò pé alukuriani ló ń kà fún yín tẹ́rò pé inú ẹ̀sìn islam ni àwọn nǹkan tó ń ṣe wà torí ẹ máa rí ẹ̀yìn ẹ̀sìn mọ́ kankan gbogbo rẹ àwọn bẹ́ẹ̀ tó pa nǹkan pọ̀ mọ́ àbówó yẹpẹ̀ ẹ sọ fún pé mi sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àtògùn àti yẹpẹ̀ àti whatever ẹni tó bá bá yín ágìwò ẹni kó bọ́ síta kó wá proof ẹ̀ ibi tó ti legit wọ̀lẹ́sìn anábì Muhammad ẹwọ ọ̀rọ̀ lórí nǹkan wíwọ anábì Muhammad ló sọ pé máa ń sàárà fápẹ́dẹ̀ àṣírák ẹni tó bá ti lọ yẹ nǹkan wo ó ti di babaláwo ó ti kúrò nínú mùsùlùmí ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ẹni tó bá wá ṣẹbọ ńkọ́ ó di kèfèrí ẹni tó bá di kèfèrí ńkọ́ kì í ṣe mùsùlùmí mọ́ àsírù kúfúrù ẹni tó bá ṣoògùn kèfèrí ni ẹ ti understand ẹ má jẹ́ kí wọ́n lọ pa nǹkan pọ̀ ọjọ́ mélòó la fẹ́ lò láyé ọjọ́ àwa èèyàn ọjọ́ kan àwa èèyàn 1000 years ọ̀dọ̀ ọlọ́run ọba ni ṣó ti rí pé ò lọ́jọ́ tó pọ̀ ọjọ́ kan àwa èèyàn 1000 years ọ̀dọ̀ ọlọ́run ọba ni kí ló wá ń bá kiri àwọn Abíọ́lá ń kọ́ àwọn olówó tó ti kú kọ́ kí ló ẹmọ bí tí wọ́n wà ní ẹmọ bí tí sóòlù wọn wà ní àfitẹ́bọ́lọ̀ láàrin wọn ẹ lè rí wọn mọ́ wọ́n ti lọ náà nìyẹn ó fẹ́ popular nínú ayé àìmọye àwọn tó popular àgbọ́ wọn mọ́ àìmọye àwọn tó popular àìmọye àwọn tó jẹ́ lágbára wọn fẹ́ kúrò láyé wọn kúrò ń bẹ̀ ẹ má pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba òrìkí ìṣọ́bọ onídọ̀tí kò ní gbà lọ́wọ́ yín kò ní gbà ayé wọn sọ pé wọ́n lẹ́sìn ní káfíńtì tọ́gùt gbogbo àwọn tó jẹ́ pé wọ́n pa nǹkan pọ̀ mọ́ gbogbo àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n tún wá ń fara tẹ èṣù tó ẹ́ pọ̀dọ̀ ọ̀dọ̀ èṣù ni wọ́n ti lọ ń tọrọ nǹkan ó lè jáfa o mo kàn ń mọ̀ mọ́ rípítì bẹ̀ yẹn kó má wò pé bóyá àwọn babaláwo ló ń bá wí o muslim lèmi so ojú wa dẹ̀ tó sí mẹ́wàá ojú wa tó sí a lot gbogbo bó ṣe fi ran àgbọ́nlẹ̀ tó ń wà lìkínbà yẹn tí wọ́n ń tẹ̀lé yẹn wèrè ní o àwọn àlìjọ̀nú ló ń wọ́ṣìpù o ó lọ máa ń sunkún lọ́dọ̀ àwọn àlìjọ̀nú ní ẹ̀kì lówó ó gẹ́tì ẹ̀ bó ti rí àwọn paris fẹ́ kó dórí 7 so aláwọ̀ ní wọ́n lẹ́sìn ní káfàrà ní yahoo togut gbogbo àwọn tó fara tẹ̀ṣù bẹ́ẹ̀ gbogbo àwọn kèfèrí tó fara tẹ̀ṣù yukuri junior mina nuri ilẹ̀ zulma òun ni àwọn òwe kan táwọn afá máa ń pa pé ẹni tó bá ti ní àlìkùrẹ́ àǹdà tó bá lórúkọ ọlọ́run
lára kò ní wọná. Ọlọ́run ní tó bá jẹ́ pé ìmáàmù ní ẹ́ tó tọ́ àáfàá ní ẹ́ tó tọ́ ó wá ti lọ pàrọ̀ kí nǹkan pọ̀ mọ́ àwọn Ọlọ́run ọba ó ti ṣẹbọ ó ti lọ wá gbára lọ́dọ̀ àlìjọ̀nú lọ́dọ̀ àwọn èṣù yukhrijunahum minan nuri ila zulmati ìmọ́lẹ̀ àwa Ọlọ́run a máa yọ kúrò lára ẹ̀ àwọn àfihẹ́ sínú òkùnkùn àṣetọ́ni tó deserve lọ kéwú kò yẹ confam ni o ó ti jọmọ àlìjánà tẹ́lẹ̀ ayọ̀ kúrò lọ́mọ àlìjánà ajẹ́kódò ọmọ náà yukhrijunahum minan nuri ila zulmati ọlọ́wọ́ ní gbogbo orú àwọn bẹ́ẹ̀ hùlẹ́hìkà àṣẹ̀háàbù gbogbo àwọn ìjọ bẹ́ẹ̀ ẹwùjọ lóríṣiríṣi ẹwùjọ ṣé tàríkà lọ́fẹ́ sọ ni ṣé àwọn ọmọ alùsúnà alùwọ̀tẹ́fà ẹwùjọ ìjọ ìhùlẹ́hìkà àṣẹ̀háàbù gbogbo orú àwọn ìjọ bẹ́ẹ̀ gbogbo àwọn ìjọ tẹ́ bá ti fáìndì tí wọ́n dúró tọ́lọ́wọ́n ọba tányányá gbogbo àwọn ìjọ tó bá ń ṣẹbọ gbogbo àwọn ìjọ tó ń fọlọ́wọ́n ọba bojú tí wọ́n ń ṣe nǹkan míì ní kọ̀rọ̀ gbogbo àwọn ìjọ tí wọ́n ń polówó ọlọ́wọ́n ọba síta tí wọ́n ń fún àwọn èèyàn tí wọ́n ń gbé wọn gba ọ̀nà ẹbọ lẹ́yìn tí wọ́n dẹ̀ ń kì wọ́n láyà Ọlọ́run ní wùláyíkà gbogbo yín pátápátá àṣẹ̀háàbù àti ìjọ yín náàrí hum fi hálìdùn Ọlọ́run nípa máa dà yín sínú náà ni fíhà hálìdùn inú bẹ̀lẹ́ máa gbé lọ gbére subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin bismillahi kul Allahu fadlatu shaykh al-imam al-Busairi ọ̀nàgún bismillahir rahmanir rahim kul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ashhadu an la ilaha illallah wa ahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lahul mulku wa lahul hamd yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir bismillahi lilafi ìzájà àránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ìjọba Global Dahiratu Dhikrlaah lápapọ̀ látòkèdélé àti gbogbo ojú tó máa ń wo prógrámù àtọ́nṣíà ẹ̀ àtọ́jú tápadà máa wo bismillahi àránṣẹ́ Ọlọ́run kó máa bá yín àti ìfàyàbalẹ̀ Ọlọ́run ọba àtàánú Ọlọ́run ọba kó máa bá gbogbo yín bismillahi rahmanir rahim lilafi Quraysh lafihim rilata zitayi wasabi wala abdurrab azal bait allazi atiyana min juyin wa manaa min auf bismillahi rahmanir rahim إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا Ọlọ́run wọlá ní mọ̀ọ́mọ̀ ṣíjú ọ̀nà ìwà o gbàdúrà wa o járe bá ti ṣe járe ọ̀nà gbégbà má ìtorí páyé wá dá kó bọ̀ ọ̀run wá jẹ́ Ọlọ́run má ìtorí pọ̀ ọ̀run wá dá kó báyé wá jẹ́ Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nari سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. next week ẹ̀rákun àwọn duty àwọn ṣéò àwọn àfà a máa sọ àdèmà tún continue lára Barzal tí a ń bá lọ àti journey of soul but topic yẹn wọ́n ní ká sọ duty àwọn àfà àwọn ṣéò iṣẹ́ wọn so ọlọ́run àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Finish.